Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adá ọpẹ́ fún Ọlọ́run, ọba tó ní ká sì wà ní òkè yẹ̀pẹ̀. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run tí ò ní lópin kó máa bá aṣáájú ànábì wa Muhammad àtàwọn ará ilé ẹ̀ àtàwọn sàábẹ̀ ẹ̀ àti gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Wọ́n ti kú ni àbí wọ́n wà lórí ilẹ̀ alààyè. Ìkẹ́ Ọlọ́run tí ò ní dópin kó máa bá wa. Àmín. Lórí ọ̀rọ̀ tó ń lọ pàápàá jùlọ tó dálé lórí àwọn tí wọ́n fẹ́ máa tàbùkù mùdírù, àwọn tí wọ́n fẹ́ máa tàbùkù mùdírù gẹ́gẹ́ bí ẹnìkan tó ń pè rẹ̀ ní kùrùbùtù àti amú àyá ó dẹ̀ jẹ́ amú ọ̀bọ tó ń jẹ́ bẹ́ẹ̀ because ọ̀bọ lèmi mọ̀, àwọn lágídò lèmi mọ̀ tí wọ́n máa ń pè ní àyá, so amú àyá àti ọmọkùnrin bí kékeré kan báyìí já borí tó ti fi gbogbo àgọ̀ pa orí yẹn, ẹja borí yẹn gbogbo yín náà lẹ ti mọ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo àwa Markazi ká mọ̀ wípé ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún àwọn tí mo kà yé pẹ̀lú àwọn irú wọn bẹ́ẹ̀ títí dórí Adàgbàmádànù tó wà ní Ìbàdàn yẹn àtàwọn ògbówẹ́rẹ́. Ìbànújẹ́ ni kí Ọlọ́run wò sùnsùn kó gbé mùdírù síbi tí wọ́n wà yẹn pẹ̀lú gbogbo ohun tó tún wá ṣẹlẹ̀. Ọlọ́run tún wá ṣe pé bàbá yẹn ní làákàyè, ó tún ṣe wọ́n ní ọ̀ṣọ́ Islam tí gbogbo ayé wá ń wò pé àáfàá lélẹ́yìí. Kódà ibi tí ṣe Ádámù dé mùdírù náà ti débẹ̀. Gbogbo ayé ti dá mùdírù mọ̀, gbogbo ayé wọ́n ti dá mùdírù Markaz mọ̀. So bàbá ò kéré nú ayé ìyẹn gan ìdààmú fìtínà ló ń jẹ́ fún wọn. Àfáwà Sheikh Mọ́fà ló ti ẹ̀yin tún nǹkan palẹ̀ ìdánilójú wà fún mi pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí kùrùbùtù àti ẹja borí ká máa sọ àwọn amú àyá wọn ò gbọ́ ohun tẹ́ lúgà yẹn pọ̀, wọn ò gbọ́, wọn ò lè gbọ́, wọn ò gbọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ṣe kéwú lófò. Àwọn ọmọ ṣì wà ní madrasa tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí tó jẹ́ pé yes àwọn nǹkan yẹn wọ́n nídìí ẹ̀. Kùrùbùtù ò lè gbọ́. Ẹ fi pé bóyá àwàdà àbí kíní kalẹ̀. Mi ò fi ṣe yẹ̀yẹ́, mi ò dẹ̀ fi tàbùkù wọn ò gbọ́. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn lúgà yẹn pọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé yàtọ̀ sí gbogbo ohun tí wọ́n mọ̀ láyé yìí àgbọ́sọ kò sí fíkra fún wọn ò ní, kò sí hikma fún wọn ò ní. So yàtọ̀ sí pé a lọ tẹ́ tírà síwájú à ń gbé gẹ́gẹ́ bí ìgbà yẹn tó máa ní ẹ̀sọ́ tírà fún wọn, ayé ohun tó wà nìyẹn. Ẹ dákun àwọn ọmọlé kéwú àwọn Markazi wà nílẹ̀ tá a fẹ́ jẹ àǹfààní kéwú. Ẹyẹ kó kéwú fún àwọn olórí burúkú tí wọn ò dá nǹkan kan mọ̀ yìí. Ṣé bí láìpẹ́ yìí lèèyàn júwe fún wa wípé tírà tí mùdírù ti ṣe, mùdírù wa president associate Adamu, tírà tí wọ́n ti ṣe ó ti lé ní 50, wọ́n dẹ̀ ka 5 fún wa. Ṣé ẹgbóhùn wọn ní ẹgbóhùn wọn aláburú ni wọ́n. Màá dẹ̀ burst the brain yìí. Ṣé rí ibi tí mo sọ pé àní mẹ́nu bá yẹn àní mẹ́nu débẹ̀ ṣùgbọ́n a burst the brain yìí. Ṣé rí gbogbo preparation tẹ́ ń ṣe tẹ́ ń gé set ara yín tẹ́ rò pé bóyá tí mùdírù wa bá pẹ́pẹ́pẹ́ tó bá lọ ẹnìkan ló tàn ẹ sọ fónítọ̀hún irọ́ ló pa. Ibi tí ò ṣe sí kò lè jẹ síbẹ̀. Ṣebí òun ò rí ohun tí mùdírù ṣe, gbogbo ohun tí mùdírù ń ṣe kò rí kan bẹ̀ tó dáa. Ṣùgbọ́n ó lọ ń position ara ẹ̀ pé bóyá after mùdírù òun lòun kàn. Àìrọ́ ẹ sọ fún Mr. Presenter tó ń grant interview
pé kò jọ ó máa mọ strength àwọn ọmọ Markaz tí ọjọ́ yẹn bá pẹ́ tí time yẹn bá pẹ́ tó bá dé ó máa mọ strength wa so ẹ sọ fún bẹ́ẹ̀nìkan ní òun grant kinní kan kò grant kinní kan ó lè lọ ra ẹ̀rọ lọ́ta ẹ sọ pé kó lọ ra ẹ̀rọ lọ́ta kó máa grant ńbẹ̀ ṣẹgbọ́ ẹjọ́ máa grant ẹ̀ ń tanra yín ni prayer tí yín ò dẹ̀ lè pa mùdírù ẹ̀ kàn ń tanra yín ni prayer yín ò lè pa mùdírù ẹ kọ́kọ́ lọ mọ̀ yẹn kùrùbùtù ó rí ni ó ti da lágàn ná ó yẹ kí ìwọ náà ti mọ̀ pé ó ti da lágàn ná wèrè aláṣọ sódéré ń tó kù ó yàtọ̀ sáwọn ìmàdò tó mọ tí wọ́n ń pè ní tí Yorùbá ń pè ní ìmàdò gbé rẹ̀ síbi mìíràn kó wo rẹ̀ wá rí pé ìmàdò ni ẹ kí ló ń bí ẹnu kí ló ń bí ẹnu látijọ́ tó ti ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ àwọn tó ń sọ fún ẹ lókàlì àti internationally kí ló dà gan kùrùbùtù kí ló dà gbé ohun tó dà jáde tó bá ń sọ̀rọ̀ lárúbáwá tó ń sọ̀rọ̀ arabic sọ̀rọ̀ pé watery words tó ń lò yẹn òun ló ń pè ní lúgà ni ṣé nítorí tí wọ́n kó sọ yẹn lórúkọ ń pè ní lárúbáwá òun ló ń pè ní lúgà ni tó bá tó bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké Markaz ti challenge ẹ àwọn àfàmọ́fàlú tí ò ní jáde fún ẹ mo fi Ọlọ́run ṣẹ̀rí fún ẹ àwọn ọmọ Tania mú ìsọta ojú o Tania ìdádíà lọ́ máa jáde tiẹ̀ ìwọ tó rí burúkú ti bá ẹ̀yin ajítíràwò kí ni ìpín yín láàyè kí lẹ ti gbé ṣe kò sí nǹkan kan lẹ̀ fún yín kí àwọn tíra tẹ̀ ń jí kà lẹ́yìn tẹkọ̀ máa lọ há gaga kínní kan kí ni tẹ gbé mọ̀ ẹ̀yin tó rí yín nú ayé àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yín níbo lẹ dé kùrùbùtù níbo ló dé ó rí bìkan lọ ṣéèyàn ń ṣọ̀tẹ̀ ráyé gbé ni àtúbọ̀tán ẹ lọ́ọ́ ti máàkì fún ẹ yẹn mi ò ní lọ lórí ẹ̀ ṣùgbọ́n èmi fẹ́ kó mọ̀ ní pé tí wọ́n bá bí ere jáde síta ṣé o mọ̀ fàlú tí ò ní jáde tiẹ̀ àwọn tiwa tó wà láàárín ò ní jáde tiẹ̀ àwọn ọmọ Tania ìdájí ló máa jáde tiẹ̀ tó jẹ́ pé gbogbo ohun tó bá ń sọ báyìí wá máa fọwọ́ lálẹ̀ fún ẹ because àlùbáríkà tó wà nínú kéwù Markazi tó ké ọjọ́ yẹn ló máa mọ̀ wípé yes ó ti kúrò lára ẹ̀ jáde síta kùrùbùtù jáde àgbànàkí jáde síta ìmàdòní jáde eléyìí kọjá wèrèwèrè jáde síta kò sọ pé o ready fún challenge yẹn ẹ̀yin olórí burúkú yìí ṣẹ́rí gbogbo gẹ̀ẹ́sẹ̀tì tẹ́ ń ṣe yẹn mo fi Ọlọ́run dá yín lójú ẹni tẹ́ rò pé fẹ́ máa position yẹn kò níbì kankan lọ ipò Markaz Mudirul Markaz kò lè tọ́ sí tó bá wù kó máa fò kiri kó lójú ogún bàbá tòun ní kinní kan ni ó ń tan rẹ̀ ni ẹ̀ẹ́dàmọ̀ ẹni tí mò ń bá náà tí mò ń bá wí ti mọ rẹ̀ ẹ̀yin náà dẹ̀ ti mọ ẹni tí mò ń bá wí ẹ̀yin ọ̀ṣàkànṣoko mùnáfìkì mọ̀ ni àfẹ̀ní jẹ́ Tìjàní Àfọ̀lá jẹ́ Sálàfí Fọ̀túnlá jẹ́ kinní kan jáde àwọn ọ̀sọ́pọ̀ ọmọ bàbá wa kọ́ àdẹ̀ ní tàbùkù ẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tó ń wọ eré gélé tẹ̀ ń gé yẹn prayer yín ò lè ṣe nǹkan kan fún Mudiru máa lò pẹ́ ṣé Ádámà náà ó wà lẹ́yìn ọbẹ̀ Ọlọ́run fún Mudiru máa lò pẹ́ tọ́ba wa pẹ́ tán irú ti ẹ̀kọ́ ló máa jẹ Mudirul Markaz yẹn irú ẹ̀kọ́ ẹ sọ fún pé irú ẹ̀kọ́ ń tan rẹ̀ ni tó bá wù kó kú ní local kìíní kó kú Nàìjíríà ṣẹgbọ́ kó gba Mọ̀dínà lọ kó lọ grant interview kó sọ rẹ̀ di kìíní ó ń tan rẹ̀ ni kẹ́dẹ̀rí gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń wá ibi tẹ́ fẹ́ lò tó sí ẹyẹ kànnàkànnà nìyí ẹ lè fi Markaz ṣe step over òjò bí ti ń ṣe mọ nìyẹn ẹja aborí tó wà nílẹ̀ Haúsá à ń retí ẹ jáde tó mọ̀ pé mọ́fàlú ti dàgbà èwọ́ tí ẹ ta sí àjáwárí ta sí
ẹgbẹ́ nìyí gbogbo ohun tó mọ̀ yẹn kó ṣe fún ẹ tó fi ọmọdé ara ẹ̀ wo ohun tó dà òde ohun tó dà ni bọ̀ kì í ṣẹ́jú ẹ àwọn bàbá ẹ àti ìyá ẹ tó lọ tọrọ ẹ nídìí òòṣà òun ló fà á adẹ̀dúpẹ́ fọlọ́run pé ìwọ náà ti jáde pọ́ ọmọ náà ni wọ́n àti bàbá àti ìyá ẹ o ti ní ọ̀hún ṣe ni ọlọ́run á mọ̀ ìwọ náà dẹ̀ mọ̀ ibi tó ti tọrọ ẹ kíní yẹn ló ń affect ẹ tó o fi lè dá ìsìláàmù yàtọ̀ sí gbogbo rọ́ndọ̀rọ̀dọ̀ tẹjọ́ ń ṣe tẹ̀ ń pera yín ní sálàfí mọ́dékàlẹ́ àti gbogbo ẹ̀yẹn pẹ̀lú adàgbà má dànù tó wà ń bàdàn ẹlẹ́kẹ̀ẹ́ pùtù àbúkí nìkan àánú tìyẹn ò ṣe mí ohun tó ń gbìn lẹ̀ fún àwọn àrọ́mọdọ́mú ẹ òun ló kíyèsí àbú jákujàku òrè bó ṣe rí jẹ̀ǹbẹ́ ti jẹ bulẹ̀kẹ̀ bó wà níwájú kámẹ́rà gan bó jókòó ni bó kò sẹ́ni tó mọ̀ ó di ìkòkò yíribiti so bí tiẹ̀ náà ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn èèyàn ti gbàgbé wọnú ayé tẹ́lẹ̀ àbú àwọn èèyàn ti gbàgbé ẹ̀nú ayé so máa gba kílíṣì kankan fún àwa bí tiẹ̀ ṣe mọ́ nìyẹn ẹ wá rí amọ́ àyà àánú tìyẹn ṣe mí ebi táànú ẹ̀dẹ̀ ti ṣe mí ni pé gbogbo ibi tẹ́ rò pé ibi tẹ́ gbàgùn kéyẹn ibẹ̀ náà lè fẹ́ gbà sọ̀kalẹ̀ ìwọ ń bi wá pé kò sí ní ta fẹ́ fi tàn ṣe nínú Islam ó dẹ̀ jókòó tí hadith láti ibi tá hadith yín ti bẹ̀rẹ̀ débi tó dé mi ò yọ kọ́kọ́ kú o ẹ̀yin sọ̀yìn Buhari ọbẹ̀ nínú Muslim amú àyà bàbá ọ̀bọ èwo ni òun ṣètàn nínú gbogbo àdìtì tẹ kó jọ àti tẹ máa sọ pé dọ̀yìf àti tẹ máa sọ pé ó sọ hìf àti tẹ ń pé jákujàku tẹ ń bá kiri mú àdìtì kan wá kó sọ fún wa pé kì í ṣètàn ká wá béèrè bóyá bàbá ńlá bàbá ìyálà jẹ́ wọn ló ń sọ ni ò ṣe jẹ́ tàn ẹ̀ ń pe kọ́là mọ́ mí ni kọ́là ni ọníbọ ọmọdé ò bá tàn á bá àrọ́bá yẹn gan bá àtẹnu gbogbo àdìtì tẹ kójọ ìtàn ni sí ìtòdẹ tí mò ń sìn pé kò sí ní ta fẹ́ fi ìtàn ṣe nínú ìsìláàmù kí ló ń darẹ̀ ẹ̀ fún amú àyà kí ló ń darẹ̀ ẹ̀ fún orí pé tiẹ̀ ti bàjẹ́ tíyín ti bàjẹ́ ẹ di tẹmùdírù títí gbogbo òkú ìsìláàmù tó yẹ kẹ́ dìrọ̀ mọ́ gbogbo ẹ̀ náà lẹ́ wó fúnra yín yìí ó ní kò sí ohun tó fẹ́ fi tàn ṣe tàn kọ́ ni ọ ní ọjọ́ kan arákùnrin kan arábìnrin kan ó wọlé tọ̀ Aisha ó mọ̀ pé àmọ́ àyà ṣé ó mọ̀ pé tàn nìyẹn ni Alukuran nìkan ni òun ṣe tàn bó tilẹ̀ jẹ́ pé ìtàn wà ń bẹ̀ tọ́lọ́run fi rinlẹ̀ tọ́lọ́run fún rẹ̀ pàtàn kò sí ìwé kan lórílẹ̀ alààyè yìí tẹ́lẹ̀ dìrọ̀ mọ́ so gbogbo ohun tí sẹ́wà Ádámọ̀ ṣe Quran ló fi tẹ̀lé o mọ̀ ni ṣé bó o lórí fún abọ́bẹ́jẹ́ ká jáde tiẹ̀ tó mọ̀ Ìbàdàn original ló ń pèrè ẹni ìwọ náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ọmọ bíi táwọn bàbá ńlá ẹ̀yà láyé ẹ̀wọ̀n tó ti ṣẹ̀wá kó tó débi tí o fẹ́ máa kílèmù yẹn ṣé ká wọnú ẹ̀ ni amú àyà bàbá ọ̀bọ ṣé ká wọnú ẹ̀ ìwọ fúnra ẹ̀ mọ̀ tó bá bí ẹ lẹ́ni tó bá challenge ẹ lẹ́ni olórí burúkú ààrẹ ẹ pé bolẹ̀ ti wá wàá fẹ́ fi tàn balẹ̀ àbí orí ẹ ti dàrú ohun tó fà á náà tó jẹ́ pé bí ẹ ní kinní ni ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà tó bí ìgbà tọ̀sán Yorùbá máa sín ara bẹ̀ ṣe máa ń kó bára yín náà nìyẹn èmi wá fẹ́ sọ fún ẹ sí ìtòòtí tí n ta fẹ́ fi tàn ṣe nínú Islam a fẹ́ mọ orísun ẹ sọmọ Saudi Arabia ni ẹ a fẹ́ mọ orísun ẹ amú àyà orí yín ti dàrú ẹ mọ tẹ́ ń ṣe mọ́ gbogbo yín pápátá gbogbo ẹ̀yin sálàfù sálàwèrè torí yín ti yí sódì yẹn bóòtì tó tú lórí yín yẹn a máa bá yín straighten ẹ àwa máa bá yín straighten ẹ rí bẹ́ẹ̀ ṣe ń yẹ̀yẹ́ ara yín ó ti ṣó pé ẹ̀ tí ẹ̀ mọ̀ tó ń pè ní Islam basis of Islam template ẹ̀ mọ̀ orí kí lọ build ẹ̀ lé lórí ẹ̀ mọ̀ axis wo la wà ẹ̀ mọ̀ ẹ̀yin tí Ibn Taymiyyah àti bayé yín jẹ́ táwọn Wàhábí àti bayé yín jẹ́ ṣó tán yín àbó tán yín
jẹ́ kí àwọn ẹgbẹ́ àwọn sálàfù lẹ́gbẹ́ jẹ́ kó jáde pé kò sí ohun tá a fẹ́ fi tàn ṣe nínú Islam, jẹ́ káwọn náà wí jẹ́ kó wí. Àwọn bàbá tó kà yẹn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ní òun kà tó fẹ́ fi ṣe kínní yẹn orí tó ọ̀dẹ́ lóhùn because ọmọ pé ìrandíran ní ọmọ ìran kí ìran ní. Now my call, a clarion call to gbogbo ẹ̀yin ọmọ mad, bàbá ní mad, àfáwà tó wà ní US yìí, pàápàá jùlọ ọ̀rọ̀ yìí ó dálé lórí Hamid àti Mudiru ní mado Nàìjíríà. Àbúrò yín sọ ó pariwo pé gbogbo àwọn wèrè tó máa fẹ́ máa dọ́gbọ́n takò sílé yín máa gbé àwọn èèyàn kọlu bàbá ní mad, ẹ lọ wọ́ọ̀nù wọn. Mo mọ̀ọ́mọ̀ mi ò yá bẹ́ o nítorí pé mo gbọ́dọ̀ fún apá yẹn ní respect tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ ń gbìyànjú láti ìgbà tó ti bẹ̀rẹ̀ justice for bàbá ní mad, ó ń fi làákàyè ṣe, ó lo hikima, ó lo ọpọlọ, ó lo ìmọ̀ ẹ̀. Mọ̀mí wá ń sọ fún yín lè ní o, kẹ́ tètè lọ pé amú àyà bàbá ọ̀bọ nìbàdàn. A ti torí pàápàá jùlọ èmi yìí mo ti torí àáfà yẹn tó ní justice for bàbá ní mad page, mo fọwọ́ yẹn wọ̀ yín, mi ò ní lọ síbẹ̀, èèyàn gidi ni wọ́n. Nítorí pé àwọn olórí burúkú yìí wọ́n fẹ́ hu nǹkan lẹ̀ fún yín ni. Ẹ tètè ṣe kí ni? Ẹ tètè pé kó dá orúkọ bàbá ńlá fádà ẹ̀ jẹ́. Báwọn bàbá ẹ̀ ṣe kúrò nínú igbó ọ̀bọ tó fi sọ fámílì wọn ní amú àyà, kó lọ ṣe kí ni? Kó lọ dìrọ̀ mọ́bẹ̀ yẹn jẹ́. Ẹ sọ fún wípé ẹ need appraiser whatsoever látẹnu ẹ̀, kó seek caution. Amú àyà ṣé o Mudiru ní mad àti Hamid wa, ẹ jọ ẹ pé ọ̀gbẹ́ni amú àyà yẹn, amú ọ̀bọ yẹn, ẹni kó stay clear, warn him that he should stay clear of baba ní mad. Kó má gbé baba ní mad kọlu àfa kọ̀ọ̀kan. Ètò kọjá lọ ti kọjá lọ, nítorí pé gbogbo ibi tí àwọn tó ń dáhùn gbà yẹn, ẹ rí pé mi rọra pẹ́ bẹ́ẹ̀ lẹ̀ nítorí pé mo rí àfa yẹn, mo dẹ̀ rí akitiyan ẹ̀. Justice for baba ní mad ni mo ṣe jáde. Ẹni tó fẹ́ máa sọ̀rọ̀ ṣẹ̀ríà yìí, ńgbà tó ti pín iná fúnra wọn káàkiri tán tọ̀ rí ohun tí wọ́n fẹ́ pín iná fún. Ṣé báwọn ló ń dá fàtiwá wípé tí mùsùlùmí kan bá ti lọ ń jókòó ti àwọn ní bídíà, òun náà ti ṣe kí ni? Òun ní bídíà ni, wá condemn òun náà. Bọ̀ ṣé Adam tí wọ́n fẹ́ máa condemn yìí, ìjókòó méjì mẹ́ta kọ́ ló pa bàbá ní mad àti ṣé Adam pọ̀ o, kẹ́lẹ̀ bá àmọ́bi tó ń lọ. Ṣùgbọ́n bí mo ṣe sọ, mo gbọ́dọ̀ fún àáfàá yẹn ní respect. Ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ òye làákàyè ló ń ṣe. So mo dẹ̀ rí akitiyan ẹ̀, gbogbo bó ti ń bá àwọn ẹ̀sà ọ̀tún, ìsà òsì, ìsà òkété tó ń bá gbogbo wọn sọ̀rọ̀ ńgbà yẹn, pé kó stay clear. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ sọ fún amọ̀bọ amú àyà yìí náà kó stay clear fún bàbá ní mad, kó stay clear. Àwọn tó bọ́ ṣe máa ń dá wàhálà lẹ̀ ní nígbà tó rí pé àárín gbogbo àwọn èèyàn gidi tí wọ́n ní ìpín nínú ayé, tí wọ́n gbé àsílẹ̀ Islam sọ́wọ́, tí wọ́n wé ọ̀dẹ̀ ọ̀dà tó associate mọ́ Sheikh Adam, tí wọ́n dẹ̀ benefit lára Sheikh Adam àti Markaz. Nígbà tó rí pé ìrẹ́pọ̀ yẹn ti dé, lọ́tún fẹ́ bẹ̀rẹ̀ míì. Ẹ sọ fún bàbá aláìlọ́pọlọ amú àyà yẹn kó ṣe kí ni? Kó stay clear bí tí ẹ ṣe mọ́ nìyẹn. Now gbogbo àdàbíà mo kí yín, wàláì mo kí yín, ọmọ ọkọ ni yín. Àdàbíà ò ní bàjẹ́, ilé bàbá ní má fi gbá ò ní bàjẹ́, ilé iṣẹ́ Tajul Adaby ò ní bàjẹ́, ilé àwọn bàbá wa ní Ìlọrin ṣé wàá lè kò ní bàjẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe rọra pẹ́ bàbá amú ọ̀bọ amú àyà, bẹ́ẹ̀ ṣe pẹ́ẹ́lẹ̀ lórí fìtínà tó tún fẹ́ dálẹ̀ yẹn, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Now Sheikh Kamil, ẹ rí pé mo pè yín ṣé ò lè ní nítorí pé
mo rí pé yes làákà yẹn ti ń jiná bọ̀ ẹ̀jẹ̀ ìjọ ọ̀dọ́ yẹn bóyá ó ti ń kú ò àgbà ti ń dé ìrírí ti ń wá làákà yìí ti ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó máa ṣiṣẹ́ alhamdulillah ẹ̀yin ni mo wá fẹ́ fún ní iṣẹ́ yìí kẹjọ nítorí ọlọ́run kìí ṣe tàbùkù kìí dẹ̀ ṣe ti fìtínà ṣùgbọ́n mo mọ̀ fẹ́ kẹ jíṣẹ́ yìí nítorí pé clarion call tẹ make announcement tẹ make kọjá lọ the call to order tẹ make kọjá lọ òun ni bàbá àyà yìí ọmọ àmọ́ àyà yìí ló tún fẹ́ gbé wá ọlọ́run dẹ̀ ti ní kẹ́yìn náà lápá kẹ́ làmì lórí social media yìí ẹ sọ fún àmọ́ àyà àmọ́ ọ̀bọ pípé ilé Shehu Tajul Adabi Shehu Kamal is no go area for him Markazi ò ní bẹ̀rẹ̀ fìtínà ṣùgbọ́n wọ́n mọ èsì bàbá wa fi kọ́ wa ṣé Adam fi kọ́ wa ohun tí wọ́n ń pè ní èsì bẹ́ẹ̀yàn bá dẹ̀ ju òkò ní jùkújù ògúlùtù ń bẹ ńlẹ̀ ṣùgbọ́n a ní lọ síbẹ̀ mo máa ń sọ ń gbogbo ìgbà Shehu Kamaldeen Al-Adabi wọn ò lè parẹ́ nínú ayé yìí mọ́ lópin ìgbà táyé bá ń já ayé o tó ayé bá ń já ayé o wọn ò lè parẹ́ nínú ayé yìí mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni Shehu Adamu ò lè parẹ́ mọ́ nínú ayé yìí irú ẹ̀ náà ni Shehu Markaz Mudirul Markaz Shehu Habibullah Adam Abdullahi Al-Ilory wọn ò lè parẹ́ nínú ayé yìí mọ́ gbogbo wa la ti mọ̀ bẹ́ẹ̀ Shehu Kamil ẹ sọ fún amú àyà pé kó stay clear of that house ẹ jẹ́ kó mọ̀ pé kò bá Ìlọrin tán in any way tó bá dẹ̀ mọ̀ wípé bóyá òun ti ibì kan kéwú àdàbí ṣùgbọ́n tí ò fẹ́ mọ oore yẹn ẹ sọ fún pé kó pẹ́ Shehu Kamal lẹ̀ ẹni kó pẹ́ lẹ̀ kó pẹ́ lẹ̀ ẹgbẹ̀rún ìran bá dè rọ̀ mọ́ ṣúgà tó ọ̀ bá rí gbé wọ́n máa pẹ́ lẹ̀ ni iléeṣẹ́ Ádámù ò ṣe é tàbùkù sí ẹni kó pẹ́ lẹ̀ tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe tó bá fẹ́ kọ àgbákò tó fẹ́ ṣe orí burúkú wọn ẹ sọ fún wọn pé kó lọ dá ṣe irú ìtẹ̀ ṣe fún bọ̀bọ̀ ìkérègbè yẹn ìkérègbè tó ń wá ibi tó máa clinch mọ́ yẹn ọmọ bàbá ọlọ́tí ní agbo màálù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ òun náà mọ̀ gbóńkẹ́ bàbá gbóńkẹ́ ó mọ̀ pé òun ò kì í ṣe ọmọ Ọlọ́run ṣebí nǹkan kan ló sún bàbá ẹ̀ di ọlọ́tí ó ní ohun tó ṣẹlẹ̀ láàrin ìyá ẹ̀ nígbà tó lọ sóko tó di oyún bàbá gbóńkẹ́ yìí kó tó wá fẹ́ máa claim agbo màálù àbà ìtàn wà ńlẹ̀ ṣùgbọ́n àti ní fọ́bẹ̀ yẹn so òun ló fà ọmọ burúkú lọmọ ọsàn tí ń kó pọ́npọ́ bá ilé ẹ̀ tó kó pọ́npọ́ bá ìyá ẹ̀ àwọn òbí ẹ̀ bàbá gbóńpẹ́ nìbàdàn à ń bọ̀ wá gbogbo sítórì ẹ̀ ní àlátẹ̀ gangan gbogbo àwọn wèrè tó ti ṣe kọjá lọ ìwọ ń pè rẹ ní ọmọ Ọlọ́run lágbo màálù ṣe bí kinní sọ kàkàkí sọ rárá kàkàkí ò sọ tí ìyá ẹ bá ṣe ń bẹ láyé ó bá dẹ̀ ti kú lọ sọ fún wọn pé ibo lọ ti róyún ẹ he à ń bọ̀ wá tọwọ́ bẹ̀ à ń bọ̀ wá tọwọ́ bọ̀ bẹ̀ tó bá yá èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ bàbá gbóńkẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé wọn pé Shehu Sakama ọ̀ ń jẹ masa ẹ̀ létetí ni èmi máa burst brain yẹn àbúfẹ́ sọ pé owó mọbi tí ìyá ẹ̀ ti gbóyún ẹ̀ wá bá wọn ní agbo màálù ni ṣé bàbá tó ṣé òun ni wo ọ̀gbẹ́ni pẹ́ẹ́bẹ́ẹ́lẹ̀ o pẹ́ẹ́lẹ̀ àyàbá ni tiẹ̀ ṣùgbọ́n ibi tí mo ti lọ ni pé Shehu Kamil ẹ sọ fún bàbá amú àyà ẹ wọ́n nù ẹ̀ pé tó bá fẹ́ ṣe orí burúkú ẹ̀ kó da ṣe nígbó ọ̀bọ lágbolé wọn tó jẹ́ pé ọ̀bọ ló ń kó jọ tó ti ń mú àyà wọn kó máa lọ mú bẹ́ẹ̀ ẹni kó pẹ́ Shehu Kamal lẹ̀ kó pẹ́ lẹ̀ ẹ bá mi sọ fún lóhùn kan tẹ́rígbò òun àtàwọn tọ́jọ́ ń di báàgì tó ń wò pé àwọn fẹ́ gba oyè kan ní Markaz yẹn dàmọ̀ mi ò tí ì dé òmù ń bọ̀ ni o tẹ́rí gbogbo gẹ̀ẹ́sẹ̀tì gbogbo pòsíṣọ́nì gbogbo wọ́tàbí tẹ̀ ń ṣe yẹn ẹ̀ ń tanra yín ni Mùdírù máa lo àyè bẹ̀ yẹn pẹ́pẹ́pẹ́ tọ́lọ́mbá tí wọ́n á sọ pé yes wọ́n ti lò ó débi tóun fẹ́ lò ó ṣé ẹni tẹ́ni kó máa reposition ara ẹ̀ kó máa regẹ̀sẹ̀tì ara ẹ̀ kalẹ̀
ṣé òun gbà pé gbogbo ohun tí mòdèrò ń ṣe sí Markaz yẹn pé nǹkan gidi ni àbó ní contribution síbẹ̀ ẹ̀yin ò fẹ́ yé ẹ̀yin ẹ fẹ́ máa lọ sàbálẹ̀ ẹ̀yin ẹlẹ́yin ẹ sọ fún pé kò jọ tí ò bá tí ì gbọ́ òun lèmi ń dọ́gbọ́n gé sí yẹn o mi ò wá lè sọ tó bá padà wálé lọ́la tó padà wá jẹ́ ọmọ akọ kó má jẹ́ tíra tá a kà yẹn tíra tá a kà yẹn ìtàn yẹn ni mò ń sọ yẹn kó má jẹ́ kó ṣe lórí ẹ o nítorí pé ọmọ lẹ́lẹ̀ bọ́ gbé sórí bẹ́ẹ̀dì á ṣe kí ni á jábọ́ ọmọ lẹ́lẹ̀ tẹ fẹ́ máa lọ tíǹtì mọ́ tẹ fẹ́ máa lọ kílìǹṣì mọ́ pé kó máa da Markaz láàmú kó máa da iléeṣẹ́ wa Adam láàmú yẹn kó dẹ̀ máa claim authority nínú ilé yẹn ẹ sọ fún pé ó máa jábọ́ ọ lè gbọ́ ọmọ lẹ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì kó máa jábọ́ kò possible èyí tóun náà gbélẹ̀ tó ń pè ní pé òun ti dá nǹkan ṣe yẹn ó yẹ kó tó jẹ náà kí ló ranjú ká fún òun náà mọ̀ pé òun ò ṣe é dáńbẹ̀ yẹn náà ni ó mọ̀ pé òun ṣe kí ni ó mọ̀ pé òun ò ṣe é dá ní pé ká fipá gba nǹkan ní nǹkan ká fúnyàn ní àmánà kó má lè pé ṣéyàn ló fẹ́ gbé wá sí Markaz ni àbí ẹ̀rí lórí náàtì ni kọ́ kówó fúnyàn kó bá yàn ra nǹkan kó sọ ọ́ di tiẹ̀ kó múrọ́ mọ́nu kẹ́yàn méjì dá nǹkan pọ̀ kó lọ gbọ́ àlùmọ́kọ́rọ́ kó sọ ọ́ di ẹ̀ nìkan kí ló wá dé tí òkun ìwà jìbìtì yẹn náà ni ṣùgbọ́n mo rọra ń pẹ́ ibẹ̀ yẹn lẹ̀ nítorí pé a ti sọ wípé àwọn ọmọọṣẹ́ Adam àwọn àfáwà ni wọ́n a ní gún wọn ṣùgbọ́n bí tó lọ ń tẹ̀ǹtì sí yẹn a mọ bẹ́ẹ̀ a mọ géèmù yẹn gbogbo interview tó ń kẹ grant láyé yẹn kàn ń dààmú ara yín ni mòdèrò máa lo àlè yẹn gbó ọ máa lò ó pẹ́pẹ́pẹ́ tó jẹ́ pé ohun tí mòdèrò bá tẹ tọ́lọ́ bá sọ pé yes àsìkò ogun tán lẹ́yìn tó bá ti lo àìmọye ọdún láyé ṣé irú ẹ̀ lára sọ ni kí ló fẹ́ fi kún náà kí ni tó fẹ́ fi kún ṣé charisma ló ní ni abẹ́ ọmọ tó ń pè ní leadership ni to be a leader don't you know. You should know what leadership entails. What is expected of a leader? Èwo lẹ rí lára ẹ̀? Attribute àbí charisma of leader. Òun lẹ rí lára ẹ̀ ni. Tí ó ṣe gbé jáde kéèyàn fi hàn pé ẹni tó fẹ́ rólé iṣẹ́ Adam ni. Ẹ jẹ́ ká ọ̀pọ̀lọ́ ní ta bá sọ̀rọ̀ débi irú ká fẹnu fò. But I just need to say it. I need to let you people understand. Pé gbogbo géèmù tẹ́ fẹ́ máa gbà yẹn we are ahead of you ẹ bá position yẹn ẹ bá strategize ẹ bá ṣẹ́rí gbogbo yín wá pátá èrò lẹ̀ ń pa tẹ́bẹ̀ ń claim pẹ́yìn náà ẹ ti nílé kéwú tó gbòòrò kẹ̀ ẹ ṣe lórúkọ lé kéwú yẹn ó ti jẹ́ Markaz lẹ́wọ̀ after ẹ̀yin ìrankíran yìí ẹ̀yin ga gbogbo yín láyé subhana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.